èmi kọ́ ni mo pa àǹtí Tọ́pẹ́ mi ò dẹ̀ lè pe àǹtí Tọ́pẹ́ mo máa repeat ẹ̀ bí o mọ̀ pọ́n fẹ́ pe àǹtí Tọ́pẹ́ mi ì lè pe àǹtí Tọ́pẹ́ Ọlọ́run ò ní jẹ́ ń pè wọ́n fún kí ni nígbà tí mi ń ṣe olóṣè olódo bíi tiyín tí mi ò ń ṣe olórí òkúta bíi tiyín ṣé àǹtí Tọ́pẹ́ fẹ́ bá mi talé nàbọ́n fẹ́ bá mi talẹ̀ àbá àǹtí Tọ́pẹ́ fẹ́ bá mi taṣọ kí mo mi ò lè pe àǹtí Tọ́pẹ́ láyé. Tó bá rí mi ò lè sọ̀rọ̀ kọ̀ǹfútà dẹ̀ sí èèyàn wà nù shopping mall ẹ̀ ó wà nù ilé onípákó lẹ́yìn tó wà nù shopping mall ẹ̀ olóṣè kọ̀ǹfútà dẹ̀ sí. ìhòòhò ẹ bọ́ síta ìhòòhò ọmọ ẹ bọ́ síta irú kọ́lù ẹ̀ sí wo ni ìhòòhò ọmọ ẹ tó wà ń ta olórí burúkú tẹ́ bá gbé okó sẹ́nu eléyìí ganan gbè ní láti inú oyún o àbòkú gba ìfàtà tí ń gbókó sẹ́nu ikú okó ti pàwé trendy kẹ èmi bí mo gbọ́dọ̀ analyze nǹkan tó sọ tí bá analyze ẹ̀ á máa dùn mọ́ wọn ẹ máa gbọ́. èmi kọ́ ni mo pa àǹtí Tọ́pẹ́ mi ò dẹ̀ lè pe àǹtí Tọ́pẹ́ mo máa repeat ẹ̀ bí o mọ̀ pọ́n fẹ́ pe àǹtí Tọ́pẹ́ mi ì lè pe àǹtí Tọ́pẹ́ Ọlọ́run ò ní jẹ́ ń pè wọ́n fún kí ni nígbà tí mi ń ṣe olóṣè olódo bíi tiyín tí mi ò ń ṣe olórí òkúta bíi tiyín ṣé àǹtí Tọ́pẹ́ fẹ́ bá mi talé nàbọ́n fẹ́ bá mi talẹ̀ àbá àǹtí Tọ́pẹ́ fẹ́ bá mi taṣọ kí mo mi ò lè pe àǹtí Tọ́pẹ́ láyé. Àwọn ti pè mí rí tí mo hànà wọn tí mo daṣọ àṣírí bò wọn mi ò nídìí wọn àǹtí Tọ́pẹ́ ò ní nǹkan tí mo nídìí tí n bá nídìí wọn fún nǹkan mi lọ́jọ́ mi mo lè pè wọn bọ́ mi lè pa àǹtí Tọ́pẹ́ fún birthday mi èmi kọ́ ni mo pè wọ́n àwọn Christian tó jọ́rẹ̀ẹ́ mi tó fẹ́ràn mi tí wọ́n fẹ́ràn ipa rere tí mo ti kó nínú ìgbésí ayé àwọn èèyàn àwọn ni wọ́n pe àǹtí Tọ́pẹ́ by mistake tírú ò ní ṣẹlẹ̀ mọ́ láyé tírú ò ní ṣẹlẹ̀ mọ́ láyé mi ì lè pe àǹtí Tọ́pẹ́ I don't call people Alhaji Wasiu Ayinde bí mo yẹ fẹ́ràn wọn tó tán fẹ́ràn mi ó mọ̀ pé mi máa ń defend wọn bí èmi ni spokesperson wọn bí bẹ́ẹ̀ lọ́wọ́ wọn pé ṣé mo pè wọ́n rí fún birthday mi I don't invite people for my birthday I don't do it èmi kọ́ mo pè wọ́n mi ì lè pa àǹtí Tọ́pẹ́ ìgbà lórí kìíní èmi kọ́ point of correction èmi kọ́ Ọlọ́run ò ní jẹ́ èmi kọ́ láyé èmi kọ́ mo ṣe bẹ́ẹ̀ ọwọ́ mi rè lókè sọ fún àǹtí Tọ́pẹ́ kọ́ mú fóònù nọ́mbà mi síta date and time ẹjọ́ ó wà important gan ẹjẹ́ ń type ẹ mọ́ ẹjẹ́ ń type sí ó wà important ẹjẹ́ ń type ẹ ṣe ẹjẹ́ ń type èmi kọ́ mo pè wọ́n. irọ́ ẹ̀yin lójú tì tẹ́lẹ̀ rìn gbòòrò ẹ̀yin ẹ ṣòwò ṣọ́ọ̀tì ẹ ṣe fíìmù ṣọ́ọ̀tì ẹ wálé ayé ṣọ́ọ̀tì wọn ò bí yín da ilẹ̀ lè rìn gbòòrò ẹ ní nǹkan tẹ́lẹ̀ fi rìn gbòòrò ẹ láṣọ lọ́rùn tẹ́lẹ̀ fi rìn gbòòrò ẹ níwà rere tẹ́lẹ̀ fi rìn gbòòrò ẹ ráyé wá tẹ́lẹ̀ fi rìn gbòòrò ẹ lókìkí ẹ lálùbáríkà ẹ tún ráyé wá tẹ́lẹ̀ fi rìn gbòòrò kò sí nǹkan kan tó dálé ayé tọmọlúwàbí lè fi rìn gbòòrò tẹ́ ẹ ní èmi lè rìn gbòòrò èmi lè rìn ní gbòòrò kí n yàn fan ẹ̀yin lè rìn gbòòrò ẹ̀yin ló lè ọ̀lẹ àtòbò jẹun alápá má ṣiṣẹ́ ẹ̀yin lẹ lọ set mi up mo dẹ̀ sọ ẹ̀yin lẹ lọ set mi up ẹ rò pé ẹ fẹ́ fi dójú tì mí àmọ́ Ọlọ́run dójú tì yín lọ́pọ̀ ó rí pé ẹ lè sùn ẹ lè wo ayé ò fẹ́ rí yín mọ́ ayé ò fẹ́ gbọ́n yín mọ́ ayé ti rí pé ẹ sí fún ti Kristi ayé ti rí pé títí èṣù ni yín ẹ̀yin lẹ gbọ́dọ̀ rìn mọ́ gbòòrò kì í ṣe ni èmi kọ́ èmi ò jalè bíi ti yín mi ò lu jìbìtì bíi ti yín
mi tọrọ bára bí ti yín mi ò fòkú ọmọ ọlọ́mọ gba donation bí ti yín kí ló wá mú mi tí mi ò lè rìn gbòòrò ọjọ́ táwọn èèyàn ti ń ra ilẹ̀ lọ́wọ́ mi mo ń deliver ilẹ̀ ọjọ́ tó ti ń ra gold mi ò ta pàǹdà fún wọn ọjọ́ tó ti ń raṣọ lọ́wọ́ mi bàbá luxury mo máa ń tà orípórí lẹ́mí ni mo lọ yẹn ẹni tó bá jalè ló bọmọ jẹ́ Tom Jones tẹ́ ti kígbe olè gan ẹ ṣẹ̀sín apá ìbẹ̀rẹ̀ nínú máàpù ẹ̀yin tẹ́jọ́ team up tẹ́jọ́ set me up láti bà ọjọ́ ìbí mi jẹ́ ẹ̀yin lẹ lè rìn mọ́ gbòòrò ẹ̀yin lójú tí ẹ̀yin lẹ ṣẹ̀sín títí ayérayé ẹ̀yin láyé ò ní gbọ́ mọ́ ẹ̀yin láyé ò ní rí mọ́ ẹ̀yin lẹ ní lè rìn mọ́ nínú ayé gbàrọ Ọlọ́run kì í ṣe mi kò kì í ṣe mi ẹ̀yin ni ẹ̀yin olè ọ̀lẹ opportunist ni yín ayé rò pé títí Kristi ni yín àmọ́ ojú ayé ti rí báyìí pé ẹ̀dákẹ́dá ni ẹ̀dá ibi ni yín ẹni ibi ni yín bí mo ṣe ń bò yín láṣìírí tó ẹ ṣáà fẹ́ káyé mọ̀ pé ti set mi ọpẹ́ ti mí nìmi láti jọjọ́ tí mo ti ń sọ fún gbogbo àgbáyé pé a ní apànìyàn ni yín ṣe ìkà ni yín ó ṣẹ̀ṣẹ̀ yí àwọn ayé ní báyìí bí mo ṣe ń dáṣọ àṣírí bò yín tó ẹ gbà tó rẹ́ni ẹ̀sìn ni yín ẹni èpè ni yín tẹ́ ẹ bá ṣẹ̀ sí yẹn kọlẹ̀ ní dákẹ́ ẹ̀yin lẹ̀ lè rìn gbòòrò kì í ṣe mi Àkànkẹ́ kì í ṣe mi ẹ̀gàn mi dògo mo ń rìn mo yan fanda Tolúwa ló máa ṣe Tolúwa ló máa ṣe kí ni Tolúwa ló máa ṣe kì í ṣe títí ènìyàn Olúwa ló máa ṣe pé mo ń lo maturity fún yín ọkàn ya yín ò balẹ̀ ẹ ṣáà fẹ́ káyé mọ̀ pé setup ní sẹ́ẹ̀ ẹ ti plan kíní yẹn sílẹ̀ ẹ wá sọ báyìí ẹ wá ṣe báyìí ẹ fẹ́ káyé mo dẹ̀ ń bò yín láṣìírí ṣùgbọ́n ẹ wò pé irọ́ sẹ́ àfi tẹ bá ṣẹ̀sìn ẹ wò pé àfi tẹ bá ṣẹ̀sìn pé tẹ́ ẹ bá ṣẹ̀sìn yẹn o ẹ ní lọ ẹ wò pé tí ẹ bá ṣẹ̀sìn yẹn ẹ ní lọ ẹ̀yin lẹ́ni ẹ̀sìn lẹ́ni lánàá ẹ̀yin lẹ́ni ẹ̀sìn lẹ́ni lánàá lọ́la ẹ̀yin lẹ́ni ẹ̀sìn títí ayérayé òkè téńté ni mo wà inú kan ló gbé mi lékè orí pé kàkà kí n bínú mi ò tún bínú torí Ọlọ́run ti gbèjà mi jà ṣé mo mọ̀ ọ̀rọ̀ sọ tó gbogbo àwọn tó ń dúró fún mi ni ṣé mo mọ̀ wá wù fún wọn ni ṣé mo mọ̀ wá wù níwájú wọn àmọ́ ti rí àwọn abiyamọ tán ti dìde mo rí àwọn Christianities mo rí impact wọn tó bá jẹ́ pé bí àwọn Christiani ṣe dúró fún ìwà ìbàjẹ́ yìí láàárín àwọn mùsùlùmí wa tó dúró ń gbà tí Tom Jones bóyá kò bá má wọ̀ yín láṣọ dé bẹ́ẹ̀ ṣe ṣe ẹ̀yin lẹ́ni ẹ̀sìn èmi kan lẹ́ni ẹ̀sìn iṣẹ́ ọwọ́ èèyàn ló máa ń fi èèyàn ṣẹ̀sìn béèyàn bá jáláburú bíi tiyín yóò ṣẹ̀sìn béèyàn bá ń barí ayò èèyàn jẹ́ bí irú tiyín yóò ṣẹ̀sìn béèyàn bá ń lu jìbìtì bí irú tiyín yóò ṣẹ̀sìn béèyàn bá ń fi òkú ọmọ ọlọ́mọ gba bára bí irú tiyín yóò ṣẹ̀sìn nínú gbogbo aburú láyé yìí téèyàn fi ń ṣẹ̀sìn mo dúpẹ́ pé Ọlọ́run ò dá kankan mọ́ mi débi páyé máa ká kankan mọ́ mi lọ́wọ́ ire ni mo yàn ire ni tèmi ẹ̀yin lẹ ṣẹ̀sìn for the fact wípé kò sí problem for the fact wípé náà ó ní tababilẹ̀ for the fact wípé àwọn èèyàn tó mọ̀rọ̀ sọ jù mí lọ àwọn èèyàn tó gbọ́n jù mí lọ wọ́n ti dúró tán I will remain calm I will only say the truth I will only expose you guys but I will remain calm aburú tẹ́ ẹ ṣe fún mi ṣé ti lọrin ni kí n sọ ni ṣé ti Tom Jones ni kí n sọ ni tí bo ni mo fẹ́ kà tí n bá sọ̀rọ̀ mi ní jẹ́ kárí rí yín tán bẹ́ẹ̀ ṣe máa ń pàdé àpòpọ̀lọpọ̀ àyàn bí n bá sọ̀rọ̀ àṣírí yóò ní tú bẹ́ẹ̀ ṣe máa ń fa àwọn èèyàn ṣẹ̀sín tí wọ́n ṣe yẹ̀yẹ́ lọ́jọ́ nǹkan ayọ̀ wọn bẹ́ẹ̀ ṣe ti jẹ́ kó ọ̀pọ̀lọpọ̀ èèyàn gbọ́ ògùn jẹ bẹ́ẹ̀ ṣe ti sọ ọ̀pọ̀lọpọ̀ di aláìsàn tí wọ́n fi ń tọrọ owó so I will remain calm mi ní sọ nǹkankan mi ní sọ nǹkankan ok máa pè ẹ́ ìwọ ló ń ṣẹ̀sìn ẹ̀yin lọ̀tá mi ẹ̀yin lẹ máa ṣẹ̀sìn kú ẹ̀yin lẹ máa ṣẹ̀sìn kú ẹ má wọrí o báyìí la ṣe máa rí ọ̀tá wọn máa ṣẹ̀sìn kiri ayé ni. ẹ̀yin lẹ ń ṣẹ̀sìn lọ́wọ́lọ́wọ́ tẹ́ ẹ lè bọ́ ń bẹ̀ tọmọtọmọ yín ẹ̀yin lẹ̀sìn kàn ẹ̀yin lẹ ń ṣẹ̀sìn ẹ̀sìn yìí pọ̀ ayé yín tó ti bàjẹ́ yìí ò lè látúnṣe mọ́ íméjì yín tó ti bàjẹ́ yìí kò lè látúnṣe gbogbo orí kan lèèyàn ń ṣe àwọn orí kan wà gàgà orí tó bá mì ní rere síyàn béèyàn bá ṣẹ̀ irú ẹ̀dá bẹ́ẹ̀ ò ní ráàánú gbà mọ́ ẹ̀yin lẹ ti ṣẹ̀sìn tẹ̀ ní ráàánú gbà mọ́ ẹ̀yin ni kì í ṣe mi èmi kan mi ò ṣẹ̀sìn mi ò gbowó lọ́wọ́ èèyàn kí n dùpọ̀ ẹ̀bí tiyín mi ò báyé èèyàn jẹ́ bí tiyín mi ò lépa yín
ẹ gbé nǹkan oríire lẹ́rìí kí n máa lépa yín kí n wá lọ máa báwọn èèyàn kan wá plan bọ́yẹ máa dójú ti ẹ̀yin lẹ ń ṣẹ̀sìn gbogbo ayé ti rí yín pé apànìyàn ni yín gbogbo àgbáyé ti rí wọ́n ti rí yín ẹ̀sìn tẹ̀ ń ṣe yẹ ní bọ́m̀bẹ̀ nígbà tí mò ń sọ ní ìjẹta mo ní pàkúté tẹ́ dẹ́ sílẹ̀ mo ló ti mú yín mo ní ẹ máa lọ wájú mo ní ẹ má fi tiyín kọ́ mi lọ́rùn ẹ dúró sọ́hùn ẹ rò pé mo gan ni ju súpì fún súpì ni ẹ fẹ́ gbé gbogbo kìrìsìtẹ́nì àgbáyé against mi ìrọ̀lẹ́ pa òtítọ́ ti fojú wọn bèbí ti ṣẹ́jú ẹ ti ṣẹ̀sìn ayé yín ti ta gbogbo àgbáyé ti rí pé mo ní ẹ̀sìn jù yín lọ mo ní ìmọ̀ jù yín lọ mo ní ọpọlọ mo ní ọgbọ́n jù yín lọ mo di ní ìwà tó da jù yín lọ gbogbo àgbáyé ti rí èmi níṣẹ́ lọ́wọ́ ẹ̀yin ò níṣẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ni ẹ ṣe ẹ̀sìn yẹn ní kalẹ̀kalẹ̀ ẹ máa gbọ́. ṣe gbọ́. olórí burúkú olùṣọ́ wá sí ẹsẹ̀ ní dúdú yìí. ṣe gbọ́. àǹgẹ̀rẹ̀ wọ́n ti kéde bí ní ìdí yín ní ayé mi kí lè bí kí ló bẹ̀ wọ́n bú ojú ti bèrè kólé. ẹ̀yin ni wèrè ẹ̀yin lójú ti èmi kọ́ mo pè yín àwọn tó rò pé ní Kristi ló pè yín tí wọn mọ̀ pé tẹrun ara ni yín mi ò lè pè yín láyé mi ò lè pè yín kí mo fẹ́ pè yẹn ní ibi fún ẹ̀yin ìkà ẹ̀yin tẹ́ máa ń bọjú ayé ọmọ ọlọ́mọ jẹ́ tẹ́ mọ́ ti yín sábẹ́ mírímírí ẹ̀yin tẹ́ ń ṣèkà ẹ̀yin tí ẹ ní olúwa èmi kọ́ ni máa pè yín mi ò ń gbé sàárà mi kọjá mọ́ṣáláṣí mi ò ń yàn rẹ́ mi ò ń yan godfather godmother mo ti sọ́rí láìmọye ìgbà pé ẹni aburú ló pọ̀ nínú yín mo ti sọ pé gẹ́gẹ́ bí ọmọ kékeré tó bá ń dàgbà the beginning of your downfall is to go and choose godfather or godmother kò yẹ yín àwọn màmá dáadáa tí mo ní níbí mo mọ̀ wọ́n àwọn ìyá lálùbáríkà àwọn ìyá débi pé àti Olúṣọlá Yusuf mo mọ̀ àwọn ìyá dáadáa tí mo ní èmi kọ́ ni máa pè yín níbo mo ti fẹ́ pè yín èmi kọ́ mi ò pè yín mo fẹ́ káyé rí yín tán ni ẹni tó ti gbé ìjà fún Ọlọ́run kò kí ní gbé wá jẹ ìyẹ̀wò mọ́ ni mo ṣe fún yín God has fought my battle a ní ẹ rò pé màá ṣe bẹ́ẹ̀ di ọdún yìí ẹ ti rò pé ọ̀tá mi máa wàánu sàárẹ̀ àbínú ẹ̀wọ̀n nígbà tẹ́ ti rí pé mo escape lọ́rin yẹn mo mọ̀ dákẹ́ káyé rí yín tán ni mo mọ̀ pé ṣe set-up bẹ́ẹ̀dẹ̀ mi yẹn ni àmọ́ mo dúpẹ́ pé iyì lọ́lọ́run fi rà fún mi ògo ló fi gbé fún mi owó ló fi gbé fún mi ọlá ló fi gbé fún mi ẹ̀yin lẹ ṣẹ̀sìn tẹ̀lé rìn mọ́ títí ayé ẹ̀yin lẹ ń ṣẹ̀sìn ó mọ̀ pé irú ìró ń borùn ní gbogbo yín irú àwọn a máa ráhùn ẹ̀dá tó bá dúró síbi ìṣerere ọmọlàkejì tán bá gbé ìbọn lé lórí á ní irọ́ o ibi ìṣerere ni mo fẹ́ dúró sí ẹ̀dá tó bá máa ń já ògo bọ́ kò ní ìdí advice kó tó rí ògo bọ́ àmọ́ tó bá wò pé ó fẹ́ rí ògo bọ́ tí Ọlọ́run wò pé ògo yìí níbi tí mo tò sí oore ló ń ṣe Ọlọ́run á mú padà nílé áplọ̀gì ẹ̀ sọ́hun padà ẹ lọ gbé jẹ́ forí ẹ̀yin lẹ́ ń ṣẹ̀sìn àgbáyé lásán lo rò pé mo dákẹ́ ni o rò pé mi ò mọ̀ pé ń bọ̀ wá fún birthday mi o rí pé a day to my birthday 2 days 3 days mo ti sọ pé mi ò sí nílé o mi ò ṣe birthday o mi ò ṣe gbá mi ò ṣe àwọn kìrìsìtẹ́nì tó mú ẹ̀sìn wọ̀nyàn ṣe ló fi owó wọn ọlá wọn ipò wọn àwọn náà fi pè yín àwọn tí ò mọ̀ yín ló pè yín èmi ò lè pè yín láyé mo fẹ́ kó o dá padà kó o jẹ́ kó lóò sọ bẹ́ẹ̀ èmi ò lè pè yín ó ti yẹ èmi ò lè pè yín o gbogbo bẹ́ẹ̀ ṣe sẹ́ẹ̀tì mi ọ̀pọ̀ pátápátá wàá rí pé ẹ rọ́rọ̀ sọ ẹ rí explanation kan ṣe ẹ rí nǹkan kan sẹ́ ẹ rí explanation ẹ lè sọ pé Lizzy ṣe ẹ tẹ̀ tún àwọn èèyàn ní àbájá ni àbáṣẹra wa ni mo ṣe wá ń call attention shut up ẹ̀yin lè ṣẹ̀ sí mo ṣe wá ń call attention àwọn èèyàn wípé ṣọ́ rántí wípé ẹ ṣẹ̀ sí níbi few weeks ago tí mo dẹ̀ dúró tí mo ń fi ẹ̀bùn tí Ọlọ́run fún mi láti fi support yín tí mi ò mọ̀ pé ọ̀tá ni yín ìyẹn ló dùn mí jù láyé pé Olúwa kí ló dé tó o ṣe ń jólúwa tó o jẹ́ sí ikùn aṣebi ká mẹni tó fẹ́ ni kò kí ń ṣe ìyẹn nítorí pé Olúwa ń jẹ́ Olúwa ẹ̀rù ẹ̀dẹ̀ ń bà mí síbẹ̀ sí ẹ̀rù Ọlọ́run jẹ́ kẹ́rù òun máa bà mí quiet moment mi ni mo wà láti jẹta pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ yẹn tó bá jẹ́ ni tí mo kórìíra kò ní dùn mí tó bá jẹ́ ni tí mi ò nífẹ̀ẹ́ sí kò ní dùn mí tó bá jẹ́ pé ni tí èmi náà ti làkàkà láti hard value money kò ní dùn mí ṣùgbọ́n ẹni tí wọ́n bí mi ní some days ago pé ẹ má mà jẹ́ kán identify ẹ̀ mọ́ yín
ó hùwà báyìí fún bàbá ọmọ ẹ̀ mo wá ní irọ́ ẹ jẹ́ kan identify ológo ni kò gbọdọ̀ ṣubú èmi ò mọ̀ nǹkan yẹn ló wá ń ṣe pé Olúwa lórí tó ṣe rí báyìí ò bá jẹ́ ká máa rínú ara wa wọ́n fi owó pe èèyàn wá bá mi náà láńlá mi ẹni yẹn lòun ò bọ́lẹ̀ kò dẹ̀ bọ́lẹ̀ so ńgbà tẹ́ni ò bọ́lẹ̀ báwo ló ṣe wá jẹ́ ẹ̀sìn fún èmi ẹ̀yin ló jẹ́ ẹ̀sìn fún ẹ̀sìn yín ni lẹ́nìí ẹ̀sìn yín ni lọ́la ẹ̀sìn yín ni títí ayérayé àrọ́mọdọ́mọ a máa tọ́ka sí yín fún àwọn ọmọ wa pé àwọn wọ̀nyí ló ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn abatẹnijẹ́ láti bá ènìyàn láyé jẹ́ bẹ́ẹ̀ ni a máa sọ fún àwọn ọmọ wa pé àwọn wọ̀nyí wọ́n sásá bí ògo Ọlọ́run láti deceive ayé láti bá ènìyàn lórúkọ jẹ́. It takes a blackmailer to defend a blackmailer. It takes a destroyer to support a destroyer. Kí ló dé tèmi ò ṣe sopọ̀ mọ́ yín láti báyé Ọ̀ọ̀ni jẹ́? Kí ló dé tèmi ò ṣe sopọ̀ mọ́ yín láti báyé Wàsíù Àyìndé jẹ́? Kí ló dé tèmi ò ṣe sopọ̀ mọ́ yín láti báyé ọ̀pọ̀lọpọ̀ ọmọ ológo jẹ́? Kí ló dé tèmi ò ṣe sopọ̀ mọ́ yín láti máa bá yín fi òkú Mohbad gbowó? Nítorí a kò kọ́ mi bẹ́ẹ̀. Nítorí pé mo ka Bíbélì mi mo mọ tó ń jẹ́ Bíbélì. Mo ka Quran mo mọ tó ń jẹ́ Quran. Mo dẹ̀ mọ tí wọ́n pè ní èpè àti ègún nínú ìṣẹ̀ṣe. I will never be part of destroying other people's children. Even at the point of death. Gbé ìbọn sí mi lórí. Máa dúró sí orí òtítọ́ mi. Ẹ má push ẹ further. Tẹ́ bá push mi further ẹ jẹ ẹgbá. Oh God of Nazareth. Ẹ stop ẹ. Ẹ stop ẹ. Don't push me further. Stop it. Mo mọ nǹkan tó ń pè ní ògo. Mo dẹ̀ mọ ìtumọ̀ kí èèyàn fi ayé ẹ̀ kó ọrọ̀ jọ. Yíyọ ẹkùn mi tó jókòó o. Dídákẹ́ mi mo mọ tí mo ṣe o. Mo ti fi gbogbo nǹkan lé Olúwa lọ́wọ́ kó la dájọ́ tó tọ́ fún yín. Nígbà tẹ́ pàdé mi Tom Jones tẹ́ kígbe lé mi lórí. Nígbà tẹ́ lọ sí kóòtù tẹ́ lọ yọ kéèsì ṣé mo sọ̀rọ̀. Àmọ́ ọ̀run fọhùn. Ilẹ̀ gbàbọ̀dẹ̀ fún yín ní Tom Jones. Ẹ kó sí lọ. Kó rí burúkú lọ. Irọ́ ẹ̀yin ni kẹ́ pẹ̀lẹ́ ẹ̀yin lẹkún tọ́ sí. Ẹ̀yin lẹ ṣẹ̀sín ẹ̀yin lẹ ṣẹ̀sín èmi kọ́ ni mo lẹ̀sín mo máa analyze gbogbo fídíò gbogbo yín ẹ jẹ baríba kú ìyà gbogbo fídíò tẹ́ bá ṣe nípa bẹ́ẹ̀ dẹ̀ ẹni máa analyze ẹ jẹ ìyà èmi tínú mi dùn pé gbogbo ayé padà rí yín tẹ́ ṣẹ̀sín èmi Àkànkẹ́ èmi tínú mi dùn tẹ́ yóò bá ṣe àmọ́ ẹ tó máa ṣe tó bá jẹ́ bigger plan lẹ́ni fún mi tí ò ń ṣe léyìn kọ́